akọrin máa tẹ̀ka ẹ̀ wọlé gan gidi. Wàjó wàyọ̀ sọ pé kò tí ń ṣiṣẹ́ rẹ̀ pọ̀. Bàbá ṣe é láti rí. Ó ti ṣí iṣẹ́ rẹ̀ pọ̀ ẹ̀mí. Bàbá ṣe é láti rí. Ó ti ṣí iṣẹ́ rẹ̀ pọ̀. Olúwa.
Máa pàtó fún Jésù dáadáa báyìí. Pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Hallelujah. Hallelujah. Ẹ̀yin tẹ̀lé ẹ̀dí sílẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa pariwo. Ó ti pẹ́ jù. Nígbà tẹ́lẹ̀ tètè bẹ̀rẹ̀ sáfíìsì, báwo lẹ̀ ṣe ní pẹ́kẹ́ tó dá àwọn àlejò yìí lóhùn? Amen. Amen. Àwọn àlejò tó bẹ́ẹ̀ wá, àwọn náà ní ìgbàgbọ́ bí wọ́n ṣe wá. Àpapọ̀ ò sí dọ̀rẹ́ o. Mo yí sọ fún ẹ, mo máa sọ fún afẹ́sẹ̀, kò sí ìkórè tí bá lọ kí ná 20,000 kí tó délé máa gbà padà. Torí pé mo ní ìgbàgbọ́ wípé ẹni tí mo fẹ́ lọ ṣe, áńgẹ́lì ìkórè la pé mo lọ ṣe ìkórè. Ìrètí mi ìmọ̀ kọ̀ndíṣọ̀n tó lùsọ yẹn wà. Mi ìdẹ̀lẹ̀ gbé sí kọ̀ndíṣọ̀n pé nǹkan báyìí ni mo fẹ́. Amen. Amen. Nàìjíríà láti dára láàmú o. Níbo tó ló bá dára láàmú, owó tá a bá ní la máa fi ṣèkórè. Amen. Amen. I don't know. Are you get everybody to be happy? Anything tó bá ń ṣe lọ́wọ́ báyìí, mo fẹ́ kó wà happy. Tẹ̀ máa ní lọ́kàn pé kó o tó dé lẹ́sẹ̀. Oríire tèmi gbọ́dọ̀ ti bá mi. Mo bẹ̀ wọ́n, ó máa ń tẹ̀sí wà ní tẹ̀sí àárẹ̀ ti ṣe ní àbáwọn ọkọ̀ tẹ́lẹ̀ ṣe o. Ẹ sì filẹ̀, ẹ má bàa lé ẹ wá gbọ́ oúnjẹ tó lu àwọn wá fún yín fún ìkórè ọdún yìí. Ṣùgbọ́n mo bẹ̀ wá, owó ta fẹ́ ṣe kò pẹ́ rárá. Gbogbo ọmọdé àti àgbà, Adebayo ọmọ Agodo, tí mo jẹ́ aláṣẹ ìpìlẹ̀ àṣẹ àdúrà, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àti ìyá àjọ àti màmá àjọ àti ìyá akọrin kìíní, ìyá akọrin kejì, ìyá akọrin kẹta, gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé bí Olúwa bẹ tí àánú ẹ̀ wà ọdún tó ń bọ̀ lórúkọ Ọlọ́run àánú wọn ò ní ṣe àmísà òjijì fún yín. Àmín Jésù. Ọfà burúkú ò ní bá yín. Àmín. Ire èmi béèrè fún, àánú ni mo tọrọ fún. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé má jẹ̀mú yìí àti ire yìí kóhùn òdì jẹ́ kó ṣe mọ́ yín lórí ẹ̀ ní délé bá. Àmín. Gbogbo nǹkan tẹ́ bá máa ṣe lásìkò yìí mo fẹ́ kẹ́ wà ní ìtẹríba. Ṣé mo pé mo sọ fún yín? Ilé làdí ò ti níyì o. Ó bẹ̀ yín, àlejò ti wà ní àárín wa. Pápá àwọn bàbá ṣe láti Ìbàdàn la fẹ́ sọ, Àtàkùrẹ́ la fẹ́ sọ, ẹ jọ̀wọ́ àti Pọtulókò la fẹ́ sọ, ṣùgbọ́n gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní gbọ̀ngàn yìí ẹ jẹ́ ká rí àmì ìkórè. Amen. Wọ́n dẹ̀ pé yín security wà ní around. Kó má dàbí pé inú olùṣọ́ yìí dẹ̀ ń lò. No. Ohun tó bá fẹ́ ṣe ní gbọ̀ngàn yìí ṣe pẹ̀lú sense. Bó bá ṣe jágàjàgàn wà bá rẹ níbi tó tú dà. Amen. Amen. Bó bá ohunkóhun tó bá ti ní jíjẹ àti mímu ó wà nílẹ̀ ọ̀fẹ́ ní ọdún mẹ́sàn-án, ọmọ ọdún mẹ́sàn-án kà sọwọ́ kan sí àyà ẹ kó dẹ̀ máa kólẹ̀ báyẹn kó tó máa lọ sínú ìjẹ́ ìgbàgbọ́ yẹn fọwọ́ kan sí àyà ẹ kó dẹ̀ máa fẹsẹ̀ kan máa kólẹ̀ bẹ́ẹ̀ sọ wípé èmi Báyọ̀ ọmọ Agodo sẹ́ẹ̀ 2024 oṣù kẹjọ ayé òní dákó sí fún mi bó ti gbàgbọ́ yẹn tó ti sọ gbólóhùn gbogbo àdúrà òní àti táwọn bàbá máa sún fún ẹ ohun tó jẹ́ ẹ̀gàn àti ẹkún táyé ti fi kú ẹ tó fi pè ẹ́ kó tó kúrò bí yóò di ẹ̀mí tuntun. Báyìí á fi tọ̀wọ̀tọ̀wọ̀ máa lọ sínú ìjẹ́wọ́ ìgbàlódé.